àwọn òbí kan wà tó jẹ́ pé disgrace ni ọlọ́ba máa ń gbọ́ wọn ò mọ sọ̀rọ̀ báyìí inú ó sì mọ ọrùn yàn odidi grandpa tí sì tún na grandma bọ ẹdúró náà àwọn obìnrin kankan lè wà tó jẹ́ pé wọ́n destiny láti jìyà nínú ayé wọn ni because èèyàn bá wà pé ó destiny láti jẹ̀yà àjẹfẹ́ kú kí ọkùnrin náà gbà tó ń tọ́ ọ̀sẹ̀ wọlé ọkọ ọ̀sán abiyamọ yìí sì tún náà ọ tún fi mọ tán ní sì tún náà ọ tún fi wá di grandma yìí sì tún bóyá fún ọ ọ̀tún kú ò kí tó sì fi nà ìyá tí ó fi gbẹ̀mí lẹ́nu ìyá 56 at least pé èèyàn tiẹ̀ wá mọ ju èèyàn lọ náà yóò sáfọdún 2-3 ju ìyàwó rẹ lọ káàtì wá sọ pé bàbá náà 60 years old bàbá 60 tí sì ń ná ìyá 56 sí ẹ̀rí pọ́n wọ́n ti gbé bàbá àti pé bá àwa wí tá ìwúyàn family ìyá ni pé over 20 years ní ti nà án bọ̀ ẹ dákun kí náà ń wò téèyàn fi ń ná yàn for the past 20 years tẹ́ẹ̀sì fi bẹ́ àfìgbà tó sì bá ń nà pa lójú ọmọ rẹ náà ní ti máa ń nà èyí tó nà kán yín gan wọn ní lójú ọmọ náà ló ti nà tó sì fi nà yá pa èyí tó ti wàá dùn mí jù ní wípé wọ́n sẹ̀ kọ́ọ̀lù ìyá ń tùbà ní last week ọ̀sẹ̀ kan náà nìyá fi wọ aṣọ ọlọ́ọ̀ wọn tọkọ fi lù wọ́n pa wọ́n gbé kan náà lọ kọ́kọ́rọ́ alátẹ náà ìyá yẹn ní mọ̀ ń na àwọn ni odidi grandma grandpa ẹ mọ báwọn òbí yín sọ̀rọ̀ fa ìyàwó tó ti ṣe tó sì ti nà tẹ́ tó fi wá di grandma grandpa ó sì tún nà níbo bá yá àwọn èèyàn yín wọ́n mọ̀ ní wípé ìyọjú alẹ́ ń jẹ àwọn ọkùnrin kò sí bí ìyọjú alẹ́ ò ṣe ní jẹ lòmíì mo ti sọ láìmọye ìgbà àwọn kankan lè destiny láti jí ìyọjú alẹ́ ni and there is nothing they can do about it wọ́n ò jẹ́ náà ni irú ìyá ẹ̀ ní ìsìn tó bá àbádọ́ bàbá ẹ̀ ní ìsìn ẹ mọ̀ ní kí ló dé títí forí tì láti kinní tí nígbà tó bá forí tì ìyá láti ìgbà tó ti wà ní kinní náà tí bàbá náà tún wá di grandpa náà tí ò tún yé náà sí ẹ̀tún ní kó jókòó bẹ́ẹ̀ náà kó sì kú síbẹ̀ ni àwọn ọkùnrin kan ya wèrè bẹ́ẹ̀ làwọn obìnrin kan náà ya wèrè at least àwọn wà kan wà tó yẹ pé téèyàn bá ti ń bímọ tọmọ ti ń gbọ́njú tọmọ ti ń dàgbà change ẹ̀ torí gbogbo àwọn wàá náà wọ́n rò pé normal ni àti wà tẹ́ ń wù tó normal àtẹ́lẹ̀ tẹ́ ń wù tí ò normal gbogbo ẹ̀ wọ́n kọ́ papọ̀ nígbà náà bá délé tán fẹ́ yàwó tán àbọ̀ délé ọkọ wọn mọ̀ sí náà gbọ̀nàgbọ̀n ẹ wà mọ́ blame wọn wípé wọ́n ti ṣègbéyàwó ń jò ní ó ti dàrú bó ni ò ṣe ní dàrú gbòsè gbọ́dọ̀ yín náà lòṣì yẹn ti bẹ̀rẹ̀ àbírú ọmọ ọkùnrin tí bàbá ẹ̀ bá bí ní ìsìn tí ìbá ṣe pé Ọlọ́run bá wọnú ayé wọn sí wọn ò ní rò pé normal kéèyàn máa nà ìyàwó ẹ̀ èèyàn di grandma ó sì tún nà tó fi gbẹ̀mí lẹ́nu rẹ̀ all is well ṣùgbọ́n tóbìnrin mi náà tí bá ṣe pé wọ́n bá destiny ìyàmọ́yàn tí wọ́n kọ ìyàmọ́yàn sánsan pé dandan ni o gbọ́dọ̀ jẹ́ kí èèyàn máa nàyàn fún 20 years gan ẹ dákun sálàáfíà gan ti tán lára ọ̀ lè bẹ́sẹ̀ rẹ sọ̀rọ̀ kọ̀rọ̀ ayé kò wá sanjú kọ̀rọ̀ ọ̀run dọ́ nísìnyí báyìí nísìnyí wọ́n ní yá ló dọ́ ọmọ tọ́ ìyá ló ṣe wàhálà lórí ọmọ sójú ṣé bàbá jí orí jẹ mọ́ nísìnyí báyìí nígbò tí nà pa báyìí sójú orí jẹ àwọn òbí kan they can do better o ìwà tẹ̀ ń wù tẹ̀ wù náà sàn góòdè náà ẹ tún lọ yọ agbánẹ̀sì tó continue Ọlọ́run ràn yín lọ́wọ́ alájìkẹrin iná ẹ bá ń like ẹ comment ẹ share ẹ follow ẹ subscribe ó dàbọ̀.